ń bo ní nǹkan dé dúró báyìí. Ẹbẹ ṣe mọ̀ pé wọ́n ní ilé ẹjọ́ dá ẹjọ́ Supreme Court pé kí ó tó ọjọ́ keje oṣù kẹjọ kí wọ́n san gbogbo owó àti àjẹmọ́nú fún àwọn alága sílùú. Ṣùgbọ́n ilé orí bẹ́ẹ̀ bó tilẹ̀ jẹ́ pé stéètì méjì ìpínlẹ̀ méjì ni wọ́n dá ẹjọ́ yẹn lé lórí, Katsina àti Ọ̀yọ́. Katsina ti ṣe ẹ̀tọ́ bó ṣe yẹ, wọ́n dẹ̀ ti san gbogbo wọn tán kò tó gbèdéke ìgbà tí àkókò tí ilé ẹjọ́ tó ga jùlọ fún wọn. Ṣùgbọ́n nípínlẹ̀ Ọ̀yọ́ ilé orí bẹ́ẹ̀. Ìgbà tí gbèdéke yẹn pé gan ni àṣẹ tó wá ń jiyàn awuyewuye àwọn wo ni a sanwó fún, kò sí SCDA ńbẹ̀ tó ti gbàgbé pé àti alága SCDA àti alága local government àti councillor àti gbogbo wọn ni wọ́n wà nínú ọpẹjọ́ yìí tí gbogbo wọn ní orúkọ wọn dẹ̀ wà ń bẹ̀ nínú ìdájọ́ ilé tí wọ́n gbé kalẹ̀. So ilé la fà títí ìgbà tó yá a tó bẹ̀rẹ̀ pé iye báyìí ni ó jẹ́ iye báyìí ni ó jẹ́. Àwa mọ̀ pé àti àjẹmọ́nú àti owó oṣù ti alága àti kánsẹ́lọ̀ àti igbákejì alága gbogbo jẹ́ bí 7.20 billion. Ẹ jẹ́ kí kọ́kọ́ yàn pé ìdájọ́ yìí kò àwọn nínú judgment yẹn tó bá kà á, àwọn tí wọ́n dìbò yàn nìkan ni ìdájọ́ yìí ló mú, ìyẹn alága, igbákejì alága àti kánsẹ́lọ̀. Judgment yẹn ó ti wà ní public domain bí àwọn ilé ìwò tó lè kà á. Àwọn ẹnìkan ló lọ sí ilé ẹjọ́. Àwọn tí a yàn sípò ìyẹn SCDA àti àwọn tí a dìbò yàn ní SCDA àti local government gbogbo wọn oníjọ ìdájọ́ ìlú local top. Ṣùgbọ́n àwọn tí a yàn sípò, èmi ní secretary ní oṣù supervisory council ní àti chief of staff, ìdájọ́ yìí kò capture wọn, wọn sí nínú ìdájọ́ yìí. So lóògbà kan bá ní kí wọ́n wá sanwó yìí, tó wá ṣẹlẹ̀ báyìí ni pé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣẹ̀ṣẹ̀ san 1 billion nínú 7.6 billion. Voucher owó oṣù, gbèdéke owó oṣù àti àjẹmọ́nú àwọn alága, igbákejì alága àti kánsẹ́lọ̀ ó ní wọ́n fi ṣe calculation owó yìí, wọ́n fi ṣe owó yìí jáde. So bọ́dẹ̀ ṣe tó ń ṣe jáde, ó ní a gbà pé kí wọ́n sọ sí àpò lọ́yà amòfin àgbà tó ga jùlọ SAN la ní kí wọ́n sọ sí. Lọ́yà wo rèé? Amòfin Akíntọ́lá. Amòfin níyì olóyè níyì Akíntọ́lá SAN. Bẹ́ẹ̀ ni pẹ̀lú àjọgbà ìwúndò Yusuf Ali ló léwájú ẹjọ́. Ṣùgbọ́n níta àgbà ni pé torí olóyè níyì Akíntọ́lá amòfin tó wà Ìbàdàn ni wọ́n tó lè tó jẹ́ ọmọ nílé. So àwọn ni wọ́n wàá sanwó oníkálukú fún ní ẹni kọ̀ọ̀kan ní bó tilẹ̀ pé owó yìí ò tí ì pé owó ẹ jẹ́ 14% iye tí à ń retí òní owó yẹn òun ló jẹ́. So mo rò pé ibi tá a wà báyìí nìyẹn. Lórí ọ̀rọ̀ owó yìí, ṣé ǹjẹ́ àti rí ẹnìkankan tí owó ti dún tuluntulu ní àpò àsùnwọ̀n rẹ̀ báyìí láti ọ̀dọ̀ olóyè níyì Akíntọ́lá SAN? Ẹni á ti wà nígbà tó ti wọ́n ṣe díẹ̀díẹ̀ náà ni á ti wà, bọ̀tẹ̀ owó tó wà náà nígbà mo yí sọ bí 14% ìdá 14 nínú ìdá 100 òní irú owó bẹ́ẹ̀ yẹn á jẹ́ nínú tí oníkálukú ń retí. Tí wọ́n ń retí. Ṣùgbọ́n olóyè Akíntọ́lá wọ́n ti ṣe ẹ̀tọ́ bó ṣe gẹ́gẹ́ bó ṣe wà lórí ìwé, wọ́n ti ń ṣe àtìtìyàn. Honorable Abass Aleshinloye, àwa tún gbọ́ awuyewuye kan ń gbòòrò
tí ó sì jẹ́ pé ẹ̀yin lẹ lè tàn mọ́lẹ̀ sí wọ́n ní àwọn alága ẹ̀yin tẹ́ ẹ jẹ́ alága kálukú tí ń gbọ́n gbé gègéle ẹni 2.5 tọ́ sí ẹni 1.5 tọ́ sí nígbà tí ó wàá kan àwọn secretary àti àwọn supervisory councillor ó wà ní bíi 90,000 60,000 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pé làwọn yóò bá fara ń ya báyìí pé àti gbọ́ sẹ́wàá yín àwọn mẹ́bọ ni oní mílíọ̀nù ń bẹ́ ńlẹ̀ ó ti á jó ní 1,000 ní àlẹ́ kà wọ́n mọ́. ẹ ṣe èkíní mi bá sọ pé torí tí ò bá ṣe pé nínú wọn àwọn míì wọ́n mọ wọn understand wọ́n dẹ̀ mọ̀ rẹ̀ nígbà téèyàn ò mọ kíní bí ìgbà tí èèyàn ò tí ò lóye tó ó ní mo rò pé mo sọ fún yín sìn pé ẹjọ́ tí wọ́n dá kò lọ pẹ̀lú secretary kò lọ pẹ̀lú wọn dájọ́ fún pé kí wọ́n sanwó fún secretary chief of staff àbí supervisory councillor. àwọn tí wọ́n lọ ilé ẹjọ́ tí ilé ẹjọ́ lè tó orúkọ wọn àwọn ni chairman alága igbákejì alága àti councillor. Ibùgá alága igbákejì alága àti councillor ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ gan ò tiẹ̀ wọ́n tún fẹ́ kọ́ọ̀tì ìwọ̀n nípa pé kán má fẹ́ san àwọn owó tó jẹ́ bí ojú àjẹmọ́nú. kò rújú rárá ẹ tó bá fẹ́ wo judgement ẹ kú lọ wò ó wọ́n ṣe é mo rò pé a lè pélé ní bíi price of leadership ọ̀ kápẹ́ ní pé bíi ó lè jẹ́ pé bóyá látọ̀dọ̀ èmi torí èmi ni mo fi ẹsẹ̀ lélẹ̀ pé ẹ má jẹ́ kí wọ́n sanwó yìí sí kánsẹ́lọ̀ kọ̀ọ̀kan ẹ má jẹ́ kí wọ́n sanwó yìí torí owó sálárì wọn ni wọ́n calculate àtàjẹmọ́nú wọn tí wọ́n bá sọ fún chairman kọ̀ọ̀kan kánsẹ́lọ̀ kọ̀ọ̀kan àti kínní àwọn tó ń tà ń sọ yìí gan ò tiẹ̀ ní rí £1. ebi ni mo sọ pé ara kan náà jọ ni wá ẹ jọ nínú owó tẹ́ ẹ bá gbà sálárì yìí ẹ jẹ́ kí á yọ percentage gan bíi 10% kẹ fún wọn yarí àwọn kánsílọ̀ kan tẹ̀ fẹ́ gbé wa lọ sí court pé ẹ tó bá yọ ọ́nù owó àwọn àwa ṣèpàdé abẹ àwọn olórí wọn ẹjọ́ ẹ jẹ́ ká fún àwọn èèyàn ní nǹkan kan ṣé mo kánsílọ̀ dẹ̀ ni wọ́n pọ̀ ní wọ́n tó bíi 610 kẹ tó lè rí kí gbogbo wọn tó gbà aṣábẹ̀ wọn ọ̀tún náà àwọn leader àwọn olórí wọn gbà ṣùgbọ́n àwọn kankan ṣe tún nínú àwa sọ fún lọ́ọ̀yà nínú gbogbo owó tí gbogbo wa bá gbà ẹjọ́ ẹyọ tẹ́tẹ́ ká fún àwọn tí ìdájọ́ yìí ò kàn àwọn sẹ́kìtì tí wọ́n ṣe nìyẹn wọ́n bù wọn ni wọ́n pín owó sálárì oníkálukú ìwé owó oníkálukú ẹnìkan ò rẹ̀ nígbàjọ ẹnìkan lọ so irú yẹn láti ní kí lọ́ọ̀yà kó yọ owó fún wọn tẹ́ bá wá wò ó tí owó yẹn bá pé owó tá a fẹ́ gbà fún 7 billion tó bá pé sẹ́kítì kọ̀ọ̀kan nínú 10% yẹn yóò máa rí tó àbí chief of staff owó wọn máa lọ tó bíi 1 million. ṣùgbọ́n nígbà tó jẹ́ 14% lágbà ń sìn tí wọ́n wá yọ 10% fún wọn ilẹ̀ lómi ṣe 130 náà ti sọ pé lómi rí 90. tó ṣẹlẹ̀ gan ni owó tí wọ́n bù wọn ni òun. ẹ̀bùn wọn gan ni báyìí. kò dára o wọn sí nínú ìdájọ́. èmi gan ni mo dẹ̀ dúró pé bẹ́ẹ̀ ẹ lè gba gbogbo owó ìwọ̀n ní sanwó sàkáàtì lájẹpẹ́ yọ nǹkan kan lẹ̀ because tí wọ́n bá ní kán sanwó yẹn direct bẹ́yẹn ẹ mọ ilé ẹlòmíì ẹ lè rí kò ní sí kọ́bọ̀ lẹ̀ mọ́. pé àwọn èèyàn wa ni ẹjọ́ ẹrẹ owó yìí tí a ṣe nìyẹn mo rò pé pẹ̀lú ìgbésẹ̀ tán gbé yìí wọ́n sábà wo ìgbésẹ̀ táwọn kọ̀ọ̀kan nu wọn gbé ó ṣe gbogbo wọn o àwọn kan tí wọ́n ẹ̀dán tọrọ àbọ̀ tó ń ṣe ogbẹ́ o kò ń ṣe ogbó bọ́ tábà wo orú ìgbésẹ̀ tí irú àwọn ènìyàn gbé yóò kúkú dáa kéèyàn ní pé òkè ẹni tó bá ní nǹkan bùnyàn kó kálukú lọ tó ń san owó kálukú sọpẹ́ bọ́n bá owó mi ìbá tún ti dé ẹ̀jẹ̀ wọn san direct sápò òun kálukú gbà tí ò ní kò sí owó Abass Aleshinloye kò papọ̀ mọ́ Honorable Abass Aleshinloye. so tó bá ti san ní direct tó yẹn ṣe ń wá kò ní sí awuyewuye mọ́. Honorable Abass Aleshinloye.
tí ẹ bá wò ó ẹ rí i pé alága ìjọba àbílẹ̀ ńgbà náà wọn lè dáṣẹ́ ṣe láìsí àwọn supervisory council àtàwọn yòókù yìí àti àwọn akọ̀wé yìí ṣùgbọ́n nígbà tí wọ́n ẹgbẹ́ ẹjọ́ ríwájú ilé ẹjọ́ ṣé àwọn náà ó tún lọ pe ẹjọ́ míì lọ́tọ̀ nípa àwa náà ò mọ̀ rí owó gbà ṣé bá a jọ ṣiṣẹ́ ni alága lẹ́sìn ti san bílíọ̀nù kan fún wọn yìí pé kí wọ́n máa pín yìí ǹjẹ́ àwọn náà táwọn náà jẹ́ supervisory councillor táwọn jẹ́ chief of staff táwọn jọ wà ń bẹ̀ ṣe jọ sìnlú ṣé ò yẹ káwọn náà lẹ́tọ̀ọ́ sówó ju à ń bunra ẹni lówó yìí. wọ́n lẹ́tọ̀ọ́ bọ̀ kí ni ok irú nǹkan bẹ́ẹ̀ yẹn kí lẹ fẹ́ kí lẹ rò pé ó yẹ kí àwa ṣe. àwo òṣòṣèlú àwa ń rò pé kẹ́yìn là wá lọ́yẹ̀ rẹ̀ báyìí. ilé ẹjọ́ ti sọ̀rọ̀ ilé ẹjọ́ òun ló sọ àwọn tí wọ́n ẹ̀dáìtù sówó ẹni tó ẹ̀dáìtù sówó gan ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ fẹ́ gé ọ̀n kálukú dẹ̀ mọ́ tó ẹ̀dáìtù sí báwo ni mi ò kò sẹ́ni tó láṣẹ láti pín owó olówó fún ẹlòmíì tó fi sọ ni eléyìí tá a ṣe ìwọ̀nba tá a ṣe tí wọ́n jẹ́ ká kọjá pé iye 10% yẹn gan wàá mọ tí ojú rí kí ẹlòmíì sì wà lórí pé òun máa gbé wa lọ kóòtù sí wọn yọ kọ́bọ̀ ní owó wọn yọ ní owó òun because wọ́n mọ iye tí àwọn á gbà wọ́n ní salary structure tó ń ṣe wá láti secretariat tó ń ṣe kò sí ti kíní bẹ́ẹ̀ ni ìbọn tó bá yẹ pé wọ́n fẹ́ pẹjọ́ pé ó yẹ káwa náà kí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ fún wa lówó kò sí tó bá níbẹ̀ ẹ wá jẹ́ kí n sọ fún yín o àwọn secretary àti super gbogbo wọn àti chief of staff wọ́n ṣe dáadáa nígbà tá à ń ṣe o tá à ń ṣẹjọ́ o wọ́n ṣe dáadáa o òun ló jẹ́ kémi rò pé kí a má sanwó fáwọn ẹni direct kí wọ́n jẹ́ kí lọ́ọ̀yà san kó dẹ̀ bá wa yọ tètè ká lè fún wọn ní kankan ìlú ìjẹ́ tó máa mọ̀ pé orí ó tún di ibi ni ṣẹ́ẹ̀tì kẹ̀kẹ́ sí wọ́n capture wọn judgement wọn sínú ìdájọ́ yẹn àwọn tá a dẹ̀ ń bá fà á tá a fẹ́ gbowó lọ tá a fẹ́ pé ká yọ owó lọ́wọ́ yìí àwọn náà tún takú táwọn tó lágbó gbò wá lọ sí kóòtù àwọn tá a tún torí wọn tún yọ owó àwọn tún sọ oríṣiríṣi kiri tó kí ni ká ṣe so I think ìtẹ́ à lè pè ní price of leadership náà ni because ẹnìkan ò ní bọ́ tẹ anybody tó bá transfer owó sí láti àkáǹtì amòfin àgbà ni kò sí látìgbà tí wọ́n ti gba ìdájọ́ yìí ó lè mi ti fẹ̀yìntì díẹ̀ ni mo ti set up committee tí ó ṣiṣẹ́ lórí ẹ̀ tí ó ṣiṣẹ́ pẹ̀lú lọ́ọ̀yà. Honourable Abass Aleshinloye 1 billion naira ní ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ san báyìí nínú 7.6 billion naira ìgbà wo ni yòókù ń bọ̀. ebi ọgbọ́n mi ò ní sọ̀rọ̀ bọ̀ tí mo mọ̀ ní pé ìdájọ́ sọ wà bí. ó yẹ kó jẹ́ oṣooṣù lọ́nà máa sọ tó máa fi sọ tán. ṣé wọ́n sì lè san lóṣooṣù bí àbẹ́ ẹ̀ ti gba kámú pé 1 billion náà sì tó ná. irọ́ o báwọn lọ́ọ̀yà wa wọ́n jọ lájọsọ̀pọ̀ wọ́n jọ jókòó wọ́n jọ sọ̀rọ̀ òótọ́ gbọ́dọ̀ san ni wọ́n gbọ́dọ̀ san owó judgement date ni. Honourable Abass Aleshinloye ṣùgbọ́n nínú àkọọ́lẹ̀ àwọn òwe ìròyìn gbogbo tí à ń rí 4.8 billion ni wọ́n ń kọ jáde àṣírí kí kọ̀wé tako ọ̀rọ̀ yìí yàtọ̀ sí 7.6 billion kó mọ̀ bá dípa ṣe aráàlú lọ́nà la ṣe ṣe léyìí. àwọn mo rò pé ẹ̀yin nìkan ni màá kọ́ gbọ́ tẹ̀ sọ ilé ìtàn sọ la ṣe release pé iye owó wa 7.056 billion mo ṣe release kì í ṣe 4.8 mídíà dẹ̀ ló so gbogbo mídíà ló lò tá a sọ ń pa yẹn a dẹ̀ ṣe calculation àwọn lọ́ọ̀yà wa wọ́n dẹ̀ ṣe jọ ń ṣe lọ́wọ́ àwọn lọ́ọ̀yà tó ń bá wa gba owó wọ́n bá wa ṣe lọ́wọ́ so. kódà bákan náà lórí ẹ̀ṣìkò àṣẹ̀yìndé olóògbé Ọ̀túnba Christopher Adébáyọ̀ Àlàó Àkàlà ọjọ́ ó jìnnà síra wọn a rí i pé ẹ̀yin náà kọ̀wọ́ rìn pẹ̀lú aṣíwájú Bọ́lá Tinubu bó o ní kí làwọn àjọsọ kí ni àwọn bí nǹkan ṣe ń lọ ǹjẹ́ eléyìí ò ní dá nǹkan lẹ́nu ẹgbẹ́ òṣèlú APC báyìí pàápàá ọ̀rọ̀ ó ṣe àgbà ẹgbẹ́ ó ṣe àgbà ẹgbẹ́ báyìí. kò lè dá nǹkan lẹ́ẹ̀kan lọ́hùn kí
kó bá tẹ́ olóyè Christopher Lawal Kálá kọ́lọ́ba tẹ́ wọn sí afẹ́fẹ́ rere. Bó ṣe wọ́lọ́run ló máa ń ṣe ọlá ẹ̀. Gbogbo wa a mọ̀ pé yóò yá báyìí. Ṣùgbọ́n tó bá rẹ̀ ti débẹ̀ kẹ́dà ó gbà náà ni kò sí tí a lè bá Ọlọ́run fà. Pàápàá jùlọ structure sí àbí system àbí ètò tó wà nínú ìjọba APC. Kò sí àmìsí Ọ̀túnba Lawal Kálá. Bẹ́ẹ̀ bá ṣe mísì Sẹ́nẹ̀tọ̀ Abíọ́lá Ajímọ̀bí àmìsí wọn gan. But kí lè gbafẹ́ bọ́lọ̀ ń fà. Olóyìnbó ní life continues náà ni. A tún agbo àwọn tí àgbà bá tún kàn nínú ẹgbẹ́ òun náà wọ́n ti mọ́ra wọn. A tún máa tẹ̀síwájú náà ni. Mo dẹ̀ mọ̀ pé ní agbára lọ́wọ́ Ọlọ́run ẹgbẹ́ máa sún síwájú sí lágbára Ọlọ́run. Ọlọ́run jẹ́ kí a fi ààyè papòdà wọn ní Ọlọ́run ní jẹ́ kó dìbàjẹ́ fún ẹgbẹ́. Àmín. Ṣé pé ẹ ń fi ọkàn àwọn ọmọ ẹgbẹ́ balẹ̀ pé kò ní í séwu báyìí tó dáwọn èèyàn ti ń wò pé ṣe pé ẹgbẹ́ túká. Ṣé mọ̀ kò lè má rí bẹ́ẹ̀. Ẹ bá ń gbà tí Sẹ́nẹ̀tọ̀ Abíọ́lá Ajímọ̀bí náà kú àrùn tí báwo ni kinní kan ṣe mọ̀ ẹ dẹ̀ rí pé awuyewuye bá wà tẹ́lẹ̀ àwọn yóò ní Sẹ́nẹ̀tọ̀ ní Ajímọ̀bí wà láyé ní kò ní ṣẹlẹ̀ báyìí o kò ní ṣe o yàrá kẹjọ lọ́bọ̀tì. Gbé tẹ́ni bá kú ẹ̀yin náà ní túkù. Ìgbà tí Governor Kálá náà tún papòdà ń sìn the same thing òun náà ni bí yóò ṣe tún máa fíìl náà nìyẹn. Ṣùgbọ́n lágbára Ọlọ́run gbogbo alẹ́ àwọn àgbààgbà táwọn náà mọ̀ pé ọ̀rọ̀ ti di ọwọ́ wọn báyìí. Nígbà tí ń dá àwọn ọmọ ẹgbẹ́ lójú pé lágbára lọ́wọ́ Ọlọ́run kò ní séwu fún ẹgbẹ́ APC. Kò ní séwu fún ẹgbẹ́ APC. Ó dáa kí n wá mú wá sọ̀rọ̀ Aṣíwájú Bọ́lá Tinubu. Ẹjọ́ kọ̀wọ́rìn ẹ wà lára àwọn tó kọ̀wọ́rìn pẹ̀lú wọn rèlú Ògbómọ̀ṣọ́ rí ọ̀dọ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjìnìà Ṣèyí Mákindé. Ṣùgbọ́n àwọn nǹkan kan àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní wòye pé àrí olóyè Adélabú àrí sẹ́nẹ́tọ̀ Teslim Kọ́láwọlé Fọlárìn pé jẹ́jẹ́ pé ìkíni ọ̀hún tó ti di à ń sideline ara wa lára àgbẹ̀gbẹ́ náà sì lẹ́yìn náà bó o ní. Rárá o ẹ rí i pé rí olóyè Teslim Fọlárìn yẹn ò mí pé bóyá nǹkan kan ti fà kò sí sẹ́nẹ́tọ̀ Buhari náà bẹ́ẹ̀ àwọn ẹni wà l'Àbújá àdèmọ̀ pé wọ́n ṣe iṣẹ́ ìlú lọ́wọ́. Wọ́n bá wà bí gẹ́gẹ́ bí olórí ẹgbẹ́ wa national leader wa tó bá wà nílé gbogbo rẹ́ẹ̀pù náà kan lọ. Mo rò pé a rí bóyá bí rẹ́ẹ̀pù yìí a rí bí mẹ́ta a rí Bọ́ǹfìk a rí Akeem Adéyẹmí Honorable Akeem a rí Ìyáàfin Tolúlọpẹ́ Ṣádìpẹ̀. Àìrí àwọn bíi mẹ́ta yẹn ń bẹ̀ àwọn yòókù tí wọ́n bízì l'Àbújá tí wọ́n lè wá àtàwọn senators wa tí wọ́n wá wọ́n bízì ni kò ní Bọ́lá Síwájú fẹ́ lọ ta ni ó sọ pé kò ṣe lídẹ̀ ẹgbẹ́ òun tádé òní kò sí wàhálà nù ẹgbẹ́ wàhálà rárá Aṣíwájú là ń sọ yìí so mo rò pé torí pé àwọn èèyàn wọn sí ní ìlú ló fà. Lẹ́nu wọn bá àsìkò péréte tí Aṣíwájú lò nípínlẹ̀ Ọ̀yọ́ tẹ́ ẹ fi jọ ń kọ̀wọ́rìn kí làwọn ọ̀rọ̀ tó jẹ jáde gbogbo yóò jọ mọ́ sọ̀rọ̀ papọ̀ pẹ̀lú gbogbo àwọn tẹ́ ẹ jọ wà ń bẹ̀ pàápàá jùlọ lórí èrò Aṣíwájú tá à ń gbọ́ pé àwọn ti fọ̀rọ̀ àwọn lọ ààrẹ àwọn fẹ́ díje dupò ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà lọ́dún 2023 mo mọ̀ pé ara ìyẹn náà wà lára ìkọ̀wọ́rìn wọn wá sí ìpínlẹ̀ Ọ̀yọ́. Pàtàkì ìkọ̀wọ́rìn wọn wá sí ìpínlẹ̀ Ọ̀yọ́ ó dá lórí àwọn tó papòdà. Olúbàdàn tilẹ̀ Ìbàdàn
Ṣọ̀ún tògbómọ̀ṣọ́ gọ́vnà Adébáyọ̀ Aláwọ̀ Àkàlà ẹ rí i pé àwọn èèyàn kàkàkàkà mẹ́ta ló kú láàrin bí ọ̀sẹ̀ méjì mẹ́ta síra wọn so eléyìí ni wọ́n ṣe rò pé káwọn pa gbogbo epo ẹ bá dẹ̀ láwọn tó kú yìí náà gbogbo wọn kò sí tí ò kan gómìnà so wọ́n láti wá bá gómìnà kẹ́dùn kò sí bí gómìnà ṣe wà tí ó tírú àwọn èèyàn bí ẹ̀ta tó ṣe kànrìnkànrìn bẹ́yẹn tí ó papòdà tí ò ní dùn gómìnà so ìyẹn gangan òun ni ó gbé wọn wá láì fi ti ẹgbẹ́ ṣe nígbà gómìnà náà sọ̀rọ̀ inú gómìnà dùn pé aṣíwájú ó wá gẹ́gẹ́ bí olórí tí ò ń ṣe lórí ẹgbẹ́ kan bá sọ olórí ilẹ̀ Yorùbá lórílẹ̀‐èdè Nàìjíríà ìkànnì aṣíwájú gbé bí ò tiẹ̀ kó má ti jẹ ààrẹ gan mọ̀ pé àìmọye èèyàn ló ti sọ di ààrẹ ló ti sọ di gbákejì ààrẹ ló ti sọ di sẹ́nẹ́tọ̀ ló ti pàṣẹ tọ́lọ́run ti lò so irú eléyìí náà ni wọ́n wá ṣe láti wá bá àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ kẹ́dùn lẹ́yìn tí ìbẹ̀rẹ̀ pé inú gómìnà Ṣèyí Mákindé tí ó dùn sí inú ọ̀rọ̀ tí àwọn náà sọ. lẹ́yìn ìbánikẹ́dùn yìí ń kọ́ bó o ní ṣé wọn sọ̀rọ̀ ń pa ambition fún yín pàápàá sẹ́yìn gan ò béèrè pé bó o ní ń bolẹ̀ ní àárẹ̀. torí àmọ́ ibi tó ń rè torí wọ́n ti bá wa sọ̀rọ̀ ń pa ibi tó ń rè wọ́n ti bá ààrẹ sọ gbogbo ayé ti gbọ́ ìtàn bá wáyé ń sọ̀rọ̀ ibi tó ń rè gẹ́gẹ́ mo lè sọ ọ̀rọ̀ ìbánikẹ́dùn ni kò lè sáàyè ẹ̀ẹ́dẹ̀ rí pé ńgbà wọ́n wá tán lọ káàkiri ká tọ̀ wọ́n pàpà padà sí Àbújá lálẹ́ yẹn so kò sí ààyè fún ọ̀rọ̀ òṣèlú bó tilẹ̀ báwọn èèyàn fojú tó bá ń lọ tó ń bọ̀ ọ̀rọ̀ òṣèlú ò lè má jẹ jáde but primarily lákọ̀ọ́kọ́ tí wọ́n bá wà ní bí wọ́n ṣe wá láti wá bá ìpínlẹ̀ Ọ̀yọ́ kẹ́dùn. ó dà lẹ́yìn gbogbo ìfọ̀rọ̀wérọ̀ wa yìí àti lẹ́yìn ìgbà tí ẹ ti kúrò nípò ìjọba bó o ní kí làwọn nǹkan tẹ́ wá ń ṣe báyìí. tá à ń ṣe. àbí iṣẹ́ ń gbáradì fún 2023 ni àbí báwo ń bo ní nǹkan dúdú abẹ́ ẹ̀ ti rìtáyà. Ọlọ́run ọba ló ní déédéé gbogbo wa kọ́lọ́run jẹ́ kí adijọ́ 2023 ká tó kọjá 2023 kọ́lọ́run ṣọ́ gbogbo wa Ọlọ́run ló ní déédéé iṣẹ́ rí àwọn olóyìnbó máa ń sọ pé àwọn kan professional in politics professional àkọ́kọ́ ni wá níṣẹ́ ọwọ́ wa ká tó dé ní òṣèlú so láti gbà yẹn náà à ń ṣiṣẹ́ wa à ń ṣòṣèlú as vocation so kò ń ṣe pé à ń ṣòṣèlú díṣẹ́ ẹ wà nípò ẹ̀ sí nípò mọ́ ló wá di pé èèyàn ò ní kankan ṣe irọ́ àwọn ohun tí èèyàn bẹ́ẹ̀ because téèyàn ò bá ní ayé téèyàn ò bá tí ò lè ṣe nígbà tí ò sí ní orí ipò kò gbọdọ̀ ṣe tó bá wà nípò àjẹbẹ́ yóò ṣìwà òun tó bá kúrò tí ò bá láǹfààní ẹ̀ mọ́ so èmi o gẹ́gẹ́ bí ẹnìkan o tó bá mọ̀ mí mo ṣe ń bá yín sọ̀rọ̀ èrò pọ̀ lọ́dọ̀ mi bí níbi mo jókòó sí so ìyá ìkẹ́ kò sí nǹkan kan tó change ilé ayé ó ń lọ bó ṣe ń lọ nọ́mà náà ni kọ́lọ́n kó máa fi iṣẹ́ ẹ̀ṣọ́ wa iṣẹ́ wa ó ń lọ bó ṣe ń lọ náà ni ti òṣèlú. ká mọ̀ retí yín 2023 bí. lágbára ọlọ́run nìkan. ipò wo lẹ ń lé báyìí torí mo mọ̀ pé ẹ tó ní fẹ́ lépo alága mọ́. alága yẹn ti dà fi sẹ́yìn tẹ́gùn fi sọ àwọn tó kù ọlọ́run á fún wọn lórí ọ̀fẹ́ àwọn tó pọ̀ lẹ́yìn káfà yìí lẹ̀ fáwọn náà láti. èwo lẹ́yìn ó wà á bọ́ sí báyìí torí ẹ fẹ́ step up. ẹ jẹ́ ká máa wò bọ̀. àbí ẹ̀yin náà sì ń ẹ ṣì ń lọ káàkiri náà láti wòye pé ẹ ń bá àwọn àgbààgbà ẹgbẹ́ sọ̀rọ̀ náà. láti consult. ẹ ń consult lọ́wọ́. ẹ̀yin ò ro. babalá consult ẹja yorùbá ṣùgbọ́n ẹ jẹ́ kọ́ lọ́n tó wa sọ́nà
ṣùgbọ́n consultation yín yìí ká ẹ tó mọ consult káàkiri ẹ̀yin náà ó mọ bí tí agbára yín mọ pé ibi báyìí lẹ̀ ń lọ. a kò síbi tágbára mi ò mọ̀. ṣé rẹ́ẹ̀fù ni àbí sẹ́nẹ̀tì àbá house of assembly. owó ti wà nílẹ̀ báyìí bílíọ̀nù lẹ́tí wà ní ALGON yìí. house of assembly yẹn ti ìyẹn tún kéré. àti kọjá stage. house of rep bí. bẹ́ẹ̀ bó ṣe lè jẹ́ house of rep. àbí senate bí. bó ṣe kò sí tí ò lè jẹ́ kò sí nǹkan kan tí ò lè jẹ́ kò sí tó nípa yẹn ká. èwo nu méjèèjì lẹ fẹ́ káràlú mọ̀. tó bá tó àsìkò á sọ. torí tẹ bá nítorí owó ó kéré tán nísìnyí àti ẹgbẹ̀lẹ́gbẹ̀ ó ti mọ ọdún tolontolo lápò àsùnwọ̀n yín báyìí wọ́n tiẹ̀ ti ní àwọn ALGON àná báyìí pé wọ́n ń bọ̀ ní báyìí pé owó wà ńlẹ̀ o. irọ́ náà wọ́n máa ń pa ìjọba ti sọ analysis ìjọba ti rí owó téèyàn bíi close to 1,000 tí wọ́n máa pín máa ṣe ó nìkan ò ní gbàgbé nìkan lọ́ọ̀yà automated ni wọ́n ti ṣe bá tó ń kálukú bí lọ́ọ̀yà ó ṣe máa san wọlé nìyẹn. kí làmọ̀ràn yín fáwọn ọmọ ẹgbẹ́ yín àtàwọn aráàlú. ẹnì kò ní gbàgbé nìkan lọ ṣùgbọ́n ẹ bá tẹ̀ fẹ́ gbà náà àwọn èèyàn tó ń gbà ó kálukú àwa tí ó bá fẹ́ gbà náà gbèsè tó wà nílẹ̀ ló ti ṣe ẹ̀ńtẹ́lómi ti jẹ́ ẹ̀ńtẹ́lómi ti ṣe èyí tó tiẹ̀ wá tún fọ́ọ̀rì nípa àwa tá a tún wà bẹ́ẹ̀ láti jẹ gbèsè ṣe owó mọ́tò lánìkan máa mú wa ní sáwọn tá a ní kán fáwọn ẹgbẹ́ wọn gbé ṣé owó mọ́tò tẹ ẹ ná owó òrìṣẹ́ yín owó wàhálà yín ká ní òfin yín nítẹ̀ ẹgbà ò lè yàtọ̀ sí tó kálukú gbà bó ṣe ní tó fọ́ọ̀nì ìgbẹ́ nìyẹn tẹ́ bá tún dá yẹn lẹ̀ pé iye báyìí la ná ń gbà báyìí yàtọ̀ sówó ẹjọ́ ìyẹn ò ti fa wuyewuye bóyá ń fẹ́ mú àwọn èmi tiẹ̀ gbogbo nǹkan tó jẹ mọ́ yẹn èmi ti yáfi ẹ̀ ká gbà pé contribution tèmi sí ìjàjàgbara yẹn ni tó lọ yẹn tó kálukú bá gbà tó sẹ́ẹ̀dì tèmi náà sí kọ́lọ̀ fi àlùbáríkà. ẹgbẹ́ ò compensate yín 2023. lágbára Ọlọ́run àbí àmọ̀ràn yín fún àwọn akẹgbẹ́ yín yòókù àti gbogbo aráàlú. àmọ̀ràn mi kọ́kọ́ fún àwọn ALGON tó lọ mo dúpẹ́ lọ́wọ́ wọn fún àǹfààní pé mo bá wọn sọ̀rọ̀ nípa pé kí wọ́n fi percentage kéékèèké lẹ̀ fún àwọn tí ẹjọ́ tí kò capture tí wọ́n sì nínú ìdájọ́ yẹn bó tiẹ̀ lé díẹ̀ lọ́wọ́ wọn pé wọ́n lè ṣe wọ́n lè filẹ̀ kí wọ́n má rò pé bóyá àwọn kan nínú wọn kò ṣe gbogbo wọn ó lè appreciate ẹ̀ o kí wọ́n jọ torí tá à ń gbọ́n sí ni pé àwọn náà ti yarí pé pẹ̀lú ìwọ̀nba táwọn filẹ̀ àwọn èèyàn ń sọ̀rọ̀ wọn ṣe kọ́jọ́ tó lọ́lọ́run kọ́ jẹ́ ká ṣe tó bá tọ́ láti ṣe fún àwọn akẹgbẹ́ wa náà tó ń jẹ́ secretary super kankan kọ́ mọ̀ pé kò lè dùn wọ́n tó bó ṣe dùn àwa náà pé judgement yìí kò wọn ní kan sanwó fáwọn kan kò capture wọn but tó bó ṣe dùn wá tó èmi in particular òun ló jẹ́ kí n sọ pé kí àwọn èèyàn kan rí owó jọ kan fún wọn nínú owó wọn kí wọ́n ká má jẹ́ ká wà emotional about it wọ́n bá fẹ́ jà fẹ́tọ̀ wọn present state government wọ́n lè kò sí tó burú bẹ̀ but kán má fi ojú lámẹ̀tọ́ àbójú burúkú wo àwọn èèyàn tí wọ́n yọ nínú sálárì wọn kán má fi wò wọ́n sódà tá a ní máa jẹ̀bi lọ́nà méjì àwọn tá a fẹ́ yọ ohun tá a ní pé kọ́jọ kan donate àwọn yẹn ń bínú wọ́n yọwọ́ àwọn ẹ̀yin tá a ní wọ́n fún ẹ̀yin ló kéré so ẹ rí i pé nígbà tó yà ti ń jẹ̀bi lọ́nà méjì ni mo fẹ́ bẹ̀ wọ́n torí Ọlọ́run kí wọ́n jẹ́ kí kan ṣe sùúrù mo dẹ̀ rọ gbogbo ọmọ ẹgbẹ́ yìí pé kí wọ́n jẹ́ kí a kún fún àdúrà ọlọ́mọdéjáde láburú mọ́ nínú ẹgbẹ́ APC. àmín. àdúrà gbogbo wa gbà lágbára Ọlọ́run. àmín. ẹ ṣé púpọ̀ ẹ ṣé púpọ̀ Honourable Abass Aleshinloye alága ẹgbẹ́ àwọn alága ìjọba àbílẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ALGON chairman tẹ́lẹ̀ àwọn náà ni ẹ ti gbóhùn wọn tán yìí níbi tí nǹkan dé dúró.